أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه ونجى منهجه إلى يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وبعد adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Ọlọ́run ọba tí ó ṣe wá ní mùsùlùmí, òun náà lọ́ba tí adúpẹ́ fún. À ń tọrọ àlékún kí àti ìgẹ̀ fún aṣọ́jáde Nábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ Ọlọ́run kó máa bá ànábì àti àwọn aráalé rẹ̀ tán sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí à ń tẹ̀lé ojú pọ̀nà tí ànábì wa sallallahu alayhi wa sallam tó fi rẹ̀ títí ó fi di ọtún jẹ́ pé la yanfa'u fihi malun wala banun. Owó àtọmọ ò ní ṣàǹfààní tó bá dijọ́ náà àfẹn tó bá pàdé Ọlọ́run balẹ̀kọ́lá pẹ̀lú ọkàn tó là kò níbi ẹbọ àti ìwà nifak. À ń fi àsìkò yìí àfi ń bẹ lọ́run àdánwò tí yóò bá wa táfíláàsì Islam mọ́ Ọlọ́run má jẹ́ kó ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa. Àmín. Eléyìí ni ètò yín ètò wa Al-Basira èyí tí máa ń wáyé ní gbogbo ọjọ́ àlàrúbá báyìí ní iléeṣẹ́ amútajérò 92.5 FM ní ìlú Ìbàdàn ní dédé bíi aago 9 alẹ́. À ń fi àánú Ọlọ́run bẹ lọ́run gbogbo àwọn tí Ọlọ́run lò ń sábàbí tí a fi ń gbé wa báyìí Ọlọ́run má jẹ́ kọ́rọ̀ wọn dàrú o. Àmín. Gbogbo bùkátà àwọn tí wọ́n kó síwájú wọ Ọlọ́run bá ní bíyà rẹ̀. Àmín. Gbogbo ẹni tí ń dá sí lọ́nà kan sí kejì náà Ọlọ́run balẹ̀kọ́lá bá ní bíyà bùkátà gbogbo wọn. Àmín. Gbogbo ohun tí kálukú wọn tí wọ́n ń rawọ́ sí wọ Ọlọ́run balẹ̀kọ́lá sí ojú rẹ̀ ni wọ́n wà náà rẹ̀ ni wọ́n wá Ọlọ́run bá ní fi ojú rẹ̀ bá ní fi ṣe kòǹgẹ́ wọn o. Àmín. La hawla wala quwwata illa billahi al-azim. Gẹ́gẹ́ bá ti ń ṣàlàyé lọ lórí ọ̀rọ̀ ẹbọ ṣíṣe nínú Islam a ti mú àwọn ìpín tí ẹbọ tó pín sí ní oríṣiríṣi ọ̀nà àti mú wá ní alẹ́ tòní. Nǹkan tá a ṣàlàyé fúnra wa tá a fi mọ̀ yìí pé ọ̀rọ̀ ẹbọ nínú àwọn nǹkan tó ń gbé ní jáde kúrò nínú Islam tá a sọ yìí pé nǹkan mẹ́wàá òun ni àáfàá wa Muhammad bin Abdul Wahab òun ni wọ́n kà kalẹ̀ akálàṣe alójú mẹ́wàá lọ ṣùgbọ́n nọ́mbà 1 bẹ̀ òun náà là ń ṣàlàyé láti bí ọ̀sẹ̀ mẹ́ta kan sẹ́yìn lórí ẹbọ ṣíṣe. Ikú nǹkan àkọ́kọ́ tí ó gbéyàn jáde kó nu Islam òun lẹ́bọ àti wá sóríṣiríṣi ọ̀nà téèyàn máa ń gbà àṣẹbọ ká lè bá a mọ̀ pé nǹkan yìí kì í ṣe nǹkan kékeré ó sì gbajúgbajà nílẹ̀ Yorùbá ló jẹ́ pé Yorùbá pẹ̀lú ẹbọ wọ́n jọ rán wọn pọ̀ ni. Bí Yorùbá pòwe òwe Yorùbá ọ̀lẹ́bọ nú lọ́pọ̀lọpọ̀ òwe wọn ìròrí Yorùbá ìròrí ẹbọ ni ló fi jẹ́ pé nǹkan yìí a gbọ́dọ̀ fọwọ́ dẹ gbẹrẹ mú a gbọ́dọ̀ ṣàlàyé rẹ̀ níwọ̀n bá bí Ọlọ́run balẹ̀kọ́lá bó bá ṣe fún wa ní ìkápánimọ̀ ká lè bá a mọ̀ pé ọ̀rọ̀ yìí Ọlọ́run balẹ̀kọ́lá fọwọ́ dẹ gbẹrẹ mú o. Nínú Al-Qur'an Karim ọ̀nà 96 làwọn àfáà 97 ọ̀nà làwọn àfáà ní Ọlọ́run ti ń sọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ẹbọ nínú Al-Qur'an. A wà mú díẹ̀ wá fún wa ká tó bọ́ sínú hadithi náà tá a tún rí tá a tún ṣàjọ ọ̀n lọ bí 60 something tánàbí sọ̀sọ́lá ti fi ń ṣàlàyé fún lórí pé àníṣe ẹbọ ẹ jìnnà sí gbogbo ọ̀nà tí ó pín sí. Ní ọ̀nà alákọ̀ọ́kọ́ nínú súrà tí a kọ́kọ́ lò nínú àwọn àyà Al-Qur'an a lò díẹ̀ ni o torí pé àwọn àyà ìpọ̀ ṣùgbọ́n lónìí ọjọ́ Kùránì ni tá a máa kà fún wa táwa mùsùlùmí kọ̀ọ̀kan náà fi gbọ́ yé pé tá a bá fẹ́ ṣe Islam tòótọ́ o àfi ká jáwọ́ kúrò níbi gbogbo tí ẹ bá ń pè lẹ́bọ pátá ó kéré ni o ó tóbi ni o tó wáyé pé Islam lábàṣe o Islam tú wálẹ̀ ní tí kálukú bá fẹ́ ṣe kọ́ lọ sí ṣùgbọ́n àwọn tó bá fẹ́ ṣe Islam mọ́nàṣẹ̀ kan lé mọ́tò nàṣẹ̀ kan ta ìyẹn ló kó bá Islam lẹ̀ Yorùbá kọ́lọ́ balẹ̀ kọ́lá kọ́sà náà nìkọ̀ọ̀kan wa. Suratu Ali Imran aya 62 ni Ọlọ́run balẹ̀ kọ́lá ti kọ́kọ́ fẹ́ bá wa sọ̀rọ̀ káwa náà ká wo 64 aya 64 ká wo Al-Qur'ani wa ká gbé sọ́dọ̀ ká wò àwa ta ní English Quran ká yẹ̀ wò àwa ta ní Yorùbá Quran ká yẹ̀ wò ara pa ń kọ́kọ́ ẹ̀sìn wa nu tá a bá lọ bẹ̀ kí Ọlọ́run balẹ̀ kọ́lá sọ lọ́ni kul ya ahlal kitab. Kul ya ahlal kitabi ta'alaw ila kalimatin. Naam karama kàdíẹ̀ díẹ̀ báwọn Ọlọ́ni kúlì wà níbi máa sọ fún wa pé ya ahlal kitab
mo pe ẹ̀yin tẹ́ ẹ fún ní ọlọ́ni wà nábì máa pe gbogbo àwọn tá a fún ní tírà iyún àwọn Yahudi àtàwọn Nasara iyún àwọn Júù àtàwọn Christian ọlọ́ni wà nábì pé wọ́n yí pé ta'alaw ẹ wá ila kalimatin sawa'in baynana. تعالوا إلى كلمة سواء بيننا وبينكم. Ọlọ́run ní wà nábì sọ fún wa pé ẹ wá ká wá sọ gbólóhùn kan tó jẹ́ pé bó ṣe rí lọ́dọ̀ àwa mùsùlùmí iná ló ṣe rí lọ́dọ̀ ẹ̀yin Júù iná ló ṣe rí lọ́dọ̀ ẹ̀yin Christian irú gbólóhùn yìí gbólóhùn tọ́jọ́ so wá papọ̀ ni tí ò sí rújú ń bẹ. Ọlọ́run ní wà nábì pé wọ́n. Allah na'budu illa Allah. Kí náà ni gbólóhùn náà ni pé a gbọ́dọ̀ jọ́sìn fún nǹkan kan àyàfọ́ Ọlọ́run. Èyí tí Islam gbé wá nù, èyí tí Christianity náà gbé wá nù, èyí tí Yahudi táwọn Júù náà tí wọ́n gbé wá nù, ẹ̀sìn Judaism èyí tó gbé wá nù pé ẹ gbọ́dọ̀ jọ́sìn fún nǹkan kan àyàfọ́ Ọlọ́run. Níbo wá ni àwọn àáfàá ti rí oògùn tí wọ́n ń ṣe? Níbo làwọn pásítọ̀ kan ti rí àwọn oògùn tí wọ́n ń ṣe? Níbo làwọn páàdì kan ti rí àwọn oògùn tí wọ́n ń ṣe? Gbólóhùn yìí ìjọsìn wá pọ̀ ni o. Ìyí tí Islam sọnù ila kalimatin sawa'in baynana gbogbo alájọ kó pọ̀ o àti mùsùlùmí àtẹ̀ntì èsì mùsùlùmí nínú Christian ni o àbí Júù ni o Ọlọ́run ní gbólóhùn yìí ìjọ wà nábì sọ fún ẹ bẹ́ẹ̀ Suratu Ali Imran verse 64. Wala nushrika bihi shay'an. Àkọ́kọ́ ni pé ká máa jọ́sìn fún Ọlọ́run wala nushrika bihi shay'an a sì gbọ́dọ̀ mú orogún pẹ̀lú rẹ̀ a gbọ́dọ̀ ṣoògùn mọ́sẹ̀ yọnu ayé mọ́sẹ̀ yọnu kínní kan mọ́sẹ̀ òkìgbẹ́ mọ́sẹ̀ ẹ wo nǹkan lónìí lórí Facebook ẹnìkan bọ́ta ó lẹ́nìkan tí wọ́n pa láìpẹ́ tí wọ́n fìbọn pa kò ní ìdíkà dárúkọ pé tí wọ́n fìbọn pa ọ pé wọ́n ń sọ pé gbogbo yín náà lẹ́mọ̀ yìí pé alágbára lẹ́ni gbogbo yín náà lẹ́mọ̀ yìí pé ọlágbára ológun ó ní gbogbo ẹ̀ ipe ṣùgbọ́n kí wá lóde tí ìbọn yìí fi ràn ìwọ́n sọ pé gbogbo ìwọ tó o bá ṣe ayẹta gbogbo ìwọ tó o ṣe kinní kan sórí ẹyin ni a fi ṣe fún ọ nǹkan ọ gbọ́dọ̀ jẹ nǹkan tó bá ti lẹ́yìn ọ gbọ́dọ̀ jẹ yín jẹ àwọn nǹkan tí máa ń bàjẹ́ ni ó ní bẹ́yẹn bá mu tíì ó ti bàjẹ́ torí ẹ́gì wà ń bẹ̀ tó o bá jẹ gẹ́sà ó ti bàjẹ́ ìwọ́n ka gbogbo ẹ lóbi ní ẹwu ṣàìtọ́n ọ̀hán nítorí pé ọ̀tọ́ á ní nítorí jọ́ téèyàn ọba kú náà so gbogbo nǹkan téèyàn bá fi ń ṣèṣura èyí ò ní rántí ń gbẹ ẹ̀ mọ̀ báwọn kí wàá lẹ wá sí nǹkan mí lẹ́yìn Ọlọ́run sí. Wala nushrika bihi shay'an. a gbọ́dọ̀ mórogún kọ́mọ Ọlọ́run gbogbo ẹ̀ ń tó wọnú ẹgbẹ́ awo náà tí ẹ̀ ń wọbẹ̀ sí wọn ò padà kú rè níjọ́ téèyàn ọba kú ni ó kù iná lónìí náà padà wá sọ gbogbo àná lárí lórí Facebook lónìí tí kálukú ti wò àti ìsàwọn tó ti wò ti tó bí 34,000 so kálukú ti wò ń sọ pé wá ń ka òwe wọ̀ kẹ́ ń ti ń fàánù tá a bá ti mú bọ́ǹfìtà ẹ mọ̀ wo ṣàìtàn ẹ dẹ́kun ẹ̀sìn wo ni wọ́n wà lèèyàn gbà tí wọ́n wà ní kọ́mọ̀ jẹun tó dáa mọ́ wọ́n nítorí pé kọ́ ìbọn mọ́ bá ràn kíkiní kan bá ṣe ọ wá ní ẹni tí wọ́n ti kọ́ tẹ́ bá ti lọ wò sálẹ̀ kíní kan wọ́n kọ́ ẹ̀gì bẹ́ẹ̀ ẹ̀gì tẹ́ kan tó bá ti mú bọ́ǹfìtà tó bá ti mú mílìkì kíní yẹn ti bàjẹ́ irọ́ ni ètè èṣù ni ìjọ ọ̀hún náà wá sọ pé torí ìjọ téèyàn ọba kú náà yọ gbàgbé gbogbo nǹkan Ọlọ́run ní wà nábì máa sọ fún wa pé ń tọ́jọ́ so gbogbo apapọ̀ ni pé wala nushrika billahi. Wala nushrika bihi shay'an. àgọ́rọ̀ múrogún kọ̀ mọ́ Ọlọ́run. Wala yattakhidha ba'duna ba'dan arbaban min dunillah. apá kan wo sì gbọ́dọ̀ máa mú apá kan ní Ọlọ́run lẹ́yìn Ọlọ́run so apá kan nù wa inú ànábì ni máa sọ Ọlọ́run wà ànábì máa sọ fún wa pé n tó so yín pọ̀ nù o a gbọ́dọ̀ mú ẹnìkan lọ́lọ́run nínú wa káwá mú àfa àkàkà láwọn ṣéwù nu egbò tí a bá fẹ́ ṣe àwọn onígun abọ́gbà tá a wa tàkó ń pásítọ̀ kọ́kọ́ àmọ́ ní àwọn nu àwọn ní ẹlẹ́bọ̀ yanjú ìṣòro rẹ àwọn ní kò sẹ́dá kẹ̀kẹ́ Ọlọ́run ní apá kan yín ò gbọ́dọ̀ mú ara yín ní kẹ́ ẹ múra yín ní Ọlọ́run kéke kẹ́ ẹ máa fira yín sọ Ọlọ́run kéke kọ́ wa mọ̀ ní ẹ̀ṣẹ́ obìnrin mọ̀ ní ọ̀bọ̀ gbọ́ bùkátà rẹ̀ so ti rí nǹkan báyìí Ọlọ́run sọ náà Al-Qur'ani yìí o. Wala yattakhidha ba'duna ba'dan arbaban min dunillah. àní ẹ má múra yín Ọlọ́run ní apá kan yín ò gbọ́dọ̀ mú apá kan lọ́lọ́run lẹ́yìn Ọlọ́run Ọlọ́run nìkan ni kẹ́ ẹ jupájúṣe ẹlẹ́fun òun ni kẹ́ ẹ kó bùkátà yín lé lọ́wọ́. Fa in tawallaw faqulu ishhadu bi anna muslimun. Ọlọ́run ní wà nábì tó bá ti á pè wọ́n tí wọ́n bá ti wá gúrí tí láwọn ọ̀gbà báwa náà ti ń sọ yìí ìwọ wa máa sọ yìí pé ẹ wá ń bí ẹgbà o mùsùlùmí làwa o ó fi hàn pé gbogbo ẹnikẹ́ni tó bá ilé ṣèkánú tá a sọ yìí kì í ṣe mùsùlùmí mọ́ sẹ́ni pọ́ba tọ́da agán lọ́yọ̀ ìwọ ajẹ́pẹ́ ìsara wa mọ́ o fashhadu bi anna muslimun sẹ́ra wa ń tiwa ó fi hàn pé gbogbo wa àfà tó ń tẹ̀yàn rìn gbogbo wa àfà
tó ń sókè òkìgbẹ́ tó ń bá wọn jọ ẹgbẹ́ awo tẹ́ ẹ tún jọ ń ṣògbó ni tẹ́ ẹ tún jọ ń sàwọn ẹgbẹ́ awo kan tẹ́ ẹ tún jọ ń ní mítìn kọ̀kọ̀ tẹ́ ẹ jọ ń ṣe ẹjọ́ ń gbé ọbọ̀ sórí ta ni lọ́ọ́ gbà ọlọ́run ló ní kànáà bí ọ̀sọ́ bẹ́ẹ̀ pé fa ìntà wọn lọ tí wọn ò bá ti gbọ́rọ̀ yìí sí ọ lẹ́nu wọ́n á sọ pé ẹ gbà mùsùlùmí làwọn ò fẹ́ pé ẹ̀yin ṣe mùsùlùmí mọ́nà ti yín o ẹja tún lọ nu àyà mi àlàyé àtọ́lọ́run fi sọ̀rọ̀ ẹbọ pọ̀ kí wàá lórí táwọn àfọ ọ̀kà jáde tó fi wá jẹ́ yí pé àwa da gbogbo ẹ̀ papọ̀ mọ́ra wọn ká tún lọ sínú Suratu Al-Imran yìí náà bákan náà àyà 186 ẹ̀yin náà ẹ̀ kọ́ lẹ̀ ẹ wá kà tó bá jẹ́ pé lọ́la ń pa kíkálukú náà lọ yẹ̀ wò ṣé Kùránì la fẹ́ tẹ̀lé ni àbí ń táwọn bàbá tá a bá lọ́wọ́ àwọn bàbá tá à ń ṣe ń tá a bá lọ́wọ́ àwọn àbàkọ́ ńlá tẹ̀lé Kùránì là á tẹ̀lé kí lọ́lọ́run wí ń bẹ́ẹ̀ ọlọ́run ní latubelawunna fi amwalikum wa anfusikum. ọlọ́run ní wà nàbí bá ń sọ fún wọn pé á dán yín wò á máa dán yín wò nínú dúkìá yín inú owó yín inú ẹ̀mí yín àwọn ọlọ́run máa gbàdánwò dé. wala tasma'unna minal ladhina utul kitaba min qablikum. ومن الذين أشركوا أذى كثيرا. ọlọ́run wá ní ẹ̀yin mùsùlùmí ẹ dúró déédéé o ẹ máa gbọ́ nǹkan burúkú látọ̀dọ̀ àwọn tá a fún ní tírà nígbà tẹ́yìn bá ti dúró déédéé bákan náà látọ̀dọ̀ àwọn ọ̀sẹ̀bọ ẹlòmíì ó dìde pé ẹbọ lẹ́lẹ́fẹ́ parẹ́ àwọn aláwọ̀kọ́ sàṣìyìn wọn àmọ́ lérí ogun ọba tó dá wọn ní sọ inú Suratu Al-Imran ọlọ́run lẹ́gbọ̀rọ̀ ọ̀bù lẹ́nu wọn tẹ́ ẹ bá ti lẹ́ẹ̀fẹ́ dúró déédéé o wọ́n halẹ̀ ogun mọ́ yín wọ́n halẹ̀ kíní kan mọ́ yín wọ́n lè lẹ́ẹ̀ni tọ́jọ́ wọ́n lè lẹ́ẹ̀ni ti kíní kan ọlọ́run lẹ́gbọ̀ ومن الذين أشركوا أذى كثيرا. lọ́dọ̀ àwọn ọ̀sẹ̀bọ náà ẹ gbọ́ àwọn tí ẹ jẹ́ ọ̀sẹ̀bọ ẹ gbọ́. وإن تصبروا وتتقوا. ọlọ́run ní tẹ́ ẹ bá wá lè ṣe sùúrù tẹ́ ẹ bẹ̀rù ọlọ́run. فإن ذلك من عزم الأمور. ọlọ́run ní tó mọ̀ lágbára náà làmọ́ rí inú kẹ́ ẹ lè ṣe sùúrù ẹ méjì wọn dẹ́rù báyìí ìjọ ọ̀jẹ̀ lómi òkú òun ẹgbẹ́ awùtọ́ wà òní pẹ́ sọ́kùn kó tọ́ bá ilé kóun bí ayé rẹ̀ ọ́ dàrú irọ́ ni a pa wàláhì aṣ-ṣaitanu yukhawwifu awliya'a èṣù náà ń dẹ́rù bá àwọn ẹni tiẹ̀ ìwọ kóun bẹ́ẹ̀ sáwọn tó dúró kanú ẹgbẹ́ àwọn sábúrò ọ̀sẹ̀ wọn ṣebí nítorí kábúrò wọn bá sí ilẹ̀ fi sá lọ́bẹ̀ ṣebí náà ní kálukú wa ń bọ̀ tani sí ti kálukú wa ń sọ yí pé ẹ ń tọ́sílẹ̀ ní pé sẹ́rí ẹ ń bá sókè gbẹ́ kò gbọ́dọ̀ jẹ́ yín ẹ ń bá sí kíní ẹ wo oṣù kọ́ mẹ́jẹ̀ nǹkan tó dáa mọ́ títorí ayé àwọn wo lọ́wọ́ nù rẹ̀ táyé ọ̀padà rí mú kò tún tán. Suratu Maida ńkọ́ ká tún lọ ní Suratu Maida àyà 72 kí lọ́lọ́run tó sọ ń bẹ̀. laqad kafara alladhina qalu. kálí bá wọn kí ọ̀rọ̀ ẹbùn ìsáwádà o. inna Allaha huwal masihu benu Maryam. ọlọ́run ní laqad kafara alladhina qalu ọlọ́run ní gbogbo àwọn tí ń sọ lẹ́nu wọn wípé Isa ọmọ Mariama ipa ọlọ́run ọba lè pé ọlọ́run ní Isa lọ́lọ́run ọlọ́run ní gbogbo àwọn tí a ń sọ bẹ́ẹ̀ wọ́n ti di kèfèrí ọba tó dá wọn ló pè wọ́n bẹ́ẹ̀ nínú Suratu Maida àyà 72 ọlọ́run ní wọ́n ti di kèfèrí. laqad kafara alladhina qalu inna Allaha huwal masihu benu Maryam wa qala al-masihu ila a'budullaha rabbi wa rabbakum. Isa ní ẹ̀yin ọmọ Ísírẹ́lì ànábì Ìsá ní gbogbo ẹnikẹ́ni tó bá ilé mú orogún pẹ̀lú ọlọ́run faqad harrama Allahu alayhi al-janna ọlọ́run ti ṣe àlìjánná léèwọ̀ rẹ̀ ká wà àlìjánná. Ìsá ní sọ báwọn bó ṣe sọ nínú báíbù náà nù pé má mọ orogún kọ̀ mọ́ lọ́run kí wàá lóde lónìí tó jẹ́ pé mọ́sálásí ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí wá dilé awo ọ̀pọ̀lọpọ̀ chọ́ọ̀chì wá dilé awo kí ló dé. wa ma'wahun nar. àyẹ̀bí Ìsá ní tọ́lọ́run bá ṣe àlìjánná léèwọ̀ fún wa ma'wahun nar ibi tí ó padà sẹ́rí sí nínú náà o. wa ma lidh-dhalimina min ansar. ká tó lọ sínú Suratul An'am Suratul An'am Mẹ́kà ló ti sọ̀kalẹ̀ ara àwọn àyà tó sọ̀kalẹ̀ Mẹ́kà táwa ti láyà sọ̀kalẹ̀ Mẹ́kà ń kílẹ̀ ọ̀rọ̀ ẹbọ ni o. Aya 88 ọlọ́ni dhalika hudallahi. Dhalika hudallahi yahdi bihi man yasha'u min ibadihi. ọlọ́ni ojú ọ̀nà mẹ́mẹ́ èmi ọlọ́run lélẹ̀ yìí o ojú ọ̀nà mẹ́mẹ́ ọlọ́run lélẹ̀ right part èmi ọlọ́run lélẹ̀ mo máa ń fọ̀nà mẹ́rin tó bá wu èmi ọlọ́run
lọ sí bí ọ̀nà mọ́ mi. walaw ashraku. Ọlọ́run wá ní tí wọ́n bá ilé mú orogún pẹ̀lú èmi Ọlọ́run àwọn ẹ̀dá tí mo dá tẹ́ ẹ bá ilé mú orogún pẹ̀lú mi tẹ́ ẹ ṣẹbọ. lahabita anhum ma kanu ya'malun. Ọlọ́run ní gbogbo sẹ́tẹ̀ ẹ ṣe pátá ló bàjẹ́ pátápátá gbogbo sẹ́tẹ̀ ẹ ṣe. Ó fi hàn pé bí èèyàn lọ ájì bọ́ lọ kinní kan àìmọye alájà àìmọye alájì tọ́jà pájì rẹ̀ ti bàjẹ́ torí kíni torí pọ́sẹ̀ bọ kì í ṣe pa adájú àbí kí làwọn àfáà ẹ̀ wá ń sọ yìí ń tá rínú Kùránì làkà yìí ẹ̀yin àgbàlagbà ilẹ̀ Yorùbá náà sọ pé àgbàlẹ́tàkà kì í dáràn ṣébi tó wà nínú Kùránì ni ṣé ká wá change Kùránì ṣébi Kùránì là ń ka ìkúkú sọ̀rọ̀ dádì ẹnìkankan wa àyà Kùránì lásọ ẹ̀ Ọlọ́run ní gbogbo tẹ́ ẹ ṣe pátá. lahabita anhum ó ti bàjẹ́. ma kanu ya'malun. Ọlọ́run ló ti bàjẹ́. Tá a bá tó lọ sínú Suratu Al-An'am náà bákan náà àyà 121 Ọlọ́run ní wala ta'kulu. wala ta'kulu mimma lam yudhkar ismullahi alayhi. Ọlọ́run ní mùsùlùmí ẹ gbọ́dọ̀ jẹ ní nǹkan tí wọn bá dákọ Ọlọ́run lé lórí tí wọn tó pa ẹ gbọ́dọ̀ jẹ ẹran tí wọn dákọ Ọlọ́run lé lórí ẹ gbọ́dọ̀ jẹ. wa innahu lafisqa. Ọlọ́run ní ẹ̀gbin ni ẹ gbọ́dọ̀ dán wò má jẹ. wa inna ash-shayatina la yuhuna ila awliyaihim. Ọlọ́run wá ní sọ rí àwọn èṣù wọ́n máa ń ránṣẹ́ sí àwọn ẹni tí wọ́n máa sọ ọ̀rọ̀ sí wọn tí wọ́n máa ju ọ̀rọ̀ ránṣẹ́ sáwọn ẹni wọn èṣù máa ń ju ọ̀rọ̀ ránṣẹ́ sáwọn ẹni tiẹ̀ nígbà èlò kẹfà lọ́nà gbó tó ní mọ́wọ́ rí ibẹ̀ ló ti lọ gbàgbára àwọn àpá àwọn ìyá kan Ọlọ́run ní àwọn ìyá wọn jẹ wọ́n máa sọ̀rọ̀ àwọn ṣàyàtínù náà àwọn èṣù nù. liyujadilukum. láti lè bá àmọ́ wá bá yín jiyàn wọ́n àmọ́ ní kí ni sọ̀rọ̀ pa ẹsẹ̀ gbé lásán ni ọ̀lọ́ àbá wa kó o rí ibi tí ìgalà tó ti dè èèyàn tọ́jà yí pé ọ̀dẹ́sẹ̀ kìíní kan lọ́fẹ́ ó sì wá padà gbé Ọlọ́run ni wọ́n mọ̀ fi hàn alẹ́ mọ́ yín pé àwọn ọmọ wọn ò gbókó dàgbà ní kó wá wo bí ọ̀rọ̀ ti nẹ́ nìkan tọ́ nẹ́ nìkan tẹ́nu ẹ̀ wọ́ bẹ́ẹ̀ Ọlọ́run ni kí ni liyujadilukum. láti máa fi dọ́gbọ́n fi dọ́gbọ́n máa takò yín. wa in ata'tumuhum. Ọlọ́run ní tẹ́ ẹ báyìí lè tẹ̀lé wọn tẹ́ ẹ tẹ̀lé sù àbẹ́ ìmọ̀ràn tẹ̀sù mú wá àbí ń táwọn tí wọ́n jẹ́ òǹgbìfọ̀ fún èṣù tí a ń sọ tọ́ ọba ẹ̀ lè tẹ̀lé wọn. wa in ata'tumuhum innakum lamushrikun. Ọlọ́run ní innakum lamushrikun ẹ̀ẹ́dẹ́lẹ́bọnu ẹlòmíì ń bẹ wọ́n wò fún ni nínú àwọn ìyá wa wọ́n ní ọmọ dèbí olókù sọ́mọ̀ pé àwọn èṣù ti ránṣẹ́ sí ẹnu pé ẹ̀mbẹ́ ká kí ló tẹ̀ fi wá bí tí ìyàwó alágbára tó kọ́ àsárá lè lókù sí òní sàrà èèyàn gidi wo ni sàrà máa ń ṣe lè rí èèyàn gidi kankan ní sàrà ṣe àwọn èèyàn paru náà sàrà máa ń ṣe so èṣù náà lọ pé wọ́n ń sàrà ṣe kọ́mọ dèbí olókù níjọ́ ni sàrà ṣe ń ṣe bí oníṣúná ọmọ ṣé bí torí kọ́ wọ́n bá kú sọ wà ní kúnjọ́ kan ọ̀ya kí Ọlọ́run tó sọ fún wa nínú àyà mi Suratu Al-An'am náà bákan náà àyà 148 kí lọ́lọ́run wí ń bẹ̀. sayaqulu alladhina ashraku law sha'a Allahu ma ashrakna. káàtì ẹ̀fín yóò lẹ̀ ká tó wá lọ bùnmí nínú àwọn àyà t'Ọlọ́run bá àlékè ọlá ti ń bá wa sọ̀rọ̀ yìí pé àlọ́ràn àyàn ní ká jáwọ́ ń bí ẹbọ kódà ó tún jáwọ́ kúrò níbi ẹbọ ó tún jáwọ́ kúrò níbi àwọn tí ń ṣe òní bá wọn ṣe ó jáwọ́ kúrò níbi ẹbọ wà tó wá jìnà ìkan nínú àwọn àyà t'Ọlọ́run bá àlékè ọlá fi sọ fún wa akẹyọ kan kálíbà àgbà béèrè bíi méjì àbẹ́ta ká tó di pé wá tó di gbọ́bẹ̀jọ orí àwọn àyà náà ni o àyà ọ̀nà 97 lọ́lọ́run ti sọ̀rọ̀ ẹbọ náà Al-Qur'an Karim mélòó la wá tí kà àdìsí sí pọ̀ lọ́rẹ́gẹ́dẹ́ tá a fi mọ̀ yìí pé ìsìláàmù àtẹbọ wọn ò ní nǹkan kan jọ sí papọ̀ ẹ jẹ́ á lọ sínú Suratul Baqara àyà 221 Ọlọ́run ní pé má lọ dán wò wọ mùsùlùmí o kán níta lọ fẹ́fẹ́ kọ́ wá lẹ́lẹ́bọ lọ fẹ́fẹ́ má lọ dán wò ìsìláàmù pàmìtì rẹ pé o lè fẹ́ Christian o lè fẹ́ Jù ṣùgbọ́n ẹlẹ́bọ ìsìláàmù ni ọmọ dán wò kí ló ní ìsìláàmù sọ wala tankihul mushrikat hatta yu'min Suratul Baqara aya 221 ìlọ́lọ́wọ́ balẹ̀ kọ́lá sọ fún wa Ọlọ́run ní wala tankihul mushrikat ẹ gbọ́dọ̀ fẹ́ ọ̀sẹ̀ bọ lóbìnrin hatta yu'min títí tí ó fi di olùgbàgbọ́ òdodo gbogbo ẹni tí bá ń múrogún kọ́ mọ́ lọ́lọ́ ní ẹ má fẹ́. wala tankihul mushrikati hatta yu'min. Ọlọ́run ní ẹ má fẹ́ ọ̀sẹ̀ bọ o lóbìnrin tí ó fi gbọ́ lọ́n gbọ́. wala amatun mu'minatun. Ọlọ́run ní ẹrú lóbìnrin ó lóore fún yín
ju kíni lọ ju ọ̀sẹ̀ bọ́ lóbìnrin lọ kódà kọjá yí pé ẹwà rẹ̀ ó wuyì ẹ̀rí kọ́lọ̀ ní ká pa wọ́n tì nù á wà á padà tó bá dijọ́ mẹ́jọ á gbé látòrí ọ̀rọ̀ Ànábì Ibrahim ibi tí Ọlọ́run ti ní kó declare ara rẹ̀ pẹ̀lú kálukú tó fẹ́ máa lẹ̀ mọ́ra rẹ̀ Ọlọ́run balikọ́lá ó kọ̀ fún wa ní ká jìnnà sẹ́bọ pátápátá fún àwa tí a bá fẹ́ pè láti pè wá láti béèrè so ká pè wá sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08151925925 tàbí 08121044846 08151925925 08121024846 fún àwa tí a bá ní ìbéèrè láti lè béèrè ká pè wọlé sí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí a sọ yìí so kọ́nà balikọ́lá kí ọ̀sán hello 08151925925 tàbí 08121024846 ó ní àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí hello ẹ kálẹ́ o náà kọ́nà balikọ́lá kí ọ̀sán wa kó sí wálẹ̀ tí yóò jìnnà sí ẹbọ kọ́mọ̀ sí wálẹ̀ tí yóò máa fi ẹbọ hello ẹ kálẹ́ o wa alaikum salam náà àti kó lórí ètò náà láwa ẹ béèrè yín. náà àwọn nǹkan téèyàn lè ṣe téèyàn fi lè kó lójú ọ̀nà ìsìn náà là ń ṣàlàyé lọ and number 1 bẹ́ẹ̀ òun ni kéèyàn òmùrogún kọ́ mọ́ lọ́n láwùgbọ́ ọ̀nà tá à ń gbà ṣàlàyé òun ká jìnà ṣẹbọ ká má tiẹ̀ lọ ọ̀nà dí rẹ̀ rárá kọ́nà balikọ́lá kó ṣàánú wa 08151 hello wa alaikum salam barakatuh alama mi. náà naam ọba tó dá wa ọmọ gbogbo nǹkan òun ló gbé wáyé pé ẹn tó bá jẹ́ náà sọ̀rọ̀ akálàṣe mùsùlùmí náà tóun náà lọ ń ṣẹbọ sẹ́yìnpá àlefẹ́ ẹni tí ìbá ṣe mùsùlùmí náà tóun náà bá lọ jẹlẹ́bọ bóyá nínú kírísítẹ̀nì àbí júù ni o tóun náà tó ń mú oògùn mọ́ ẹ̀sìn tí ń ṣe ìsìláàmù ní ọmọ fẹ́ torí pé mùsùlùmí gan tó bá ti lọ ṣẹbọ téèyàn bá ti ṣẹbọ ti kó nù ìsìláàmù kì í wúlẹ̀ ṣe mùsùlùmí ó lè máa pè rẹ̀ mùsùlùmí o ìsìláàmù náà kì í ṣe mùsùlùmí mọ́ so kọ́lọ́ balẹ̀ kọ́ra kó ṣàánú wa náà hello 08151925925 ó ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí a pèsè torí hello náà ní abẹ́ àsìkò hello salamu alaikum wa alaikum salam à ń gbọ́ yín hello láti bọ́lẹ̀ tí ń pè ó ti já o 08 hello àgọ́ ààrẹ ok náà ok ok ṣé béèrè lẹ fẹ́ béèrè ni àbí ẹ fẹ́ sọ̀rọ̀ lórí rẹ̀ ẹni ẹlẹ́ni tó béèrè tẹ́lẹ̀tẹ́lẹ̀ ti béèrè ẹ má àwọn èèyàn kan bẹ tí wọ́n jẹ́ nàṣọ́rọ́ tí wọ́n èé ṣe ẹbọ tí wọ́n ò mọ ẹbọ mọ́lọ́n bó ṣe wà nù mùsùlùmí náà tí ò mọ ẹbọ mọ́lọ́n bó ṣe wà nù mùsùlùmí náà tó náà mọ ẹbọ mọ́lọ́n ẹ lọ pé torí pé jẹ́ mùsùlùmí kẹ́ wá lọ rọlùlù ẹni bẹ́ẹ̀ ẹlẹ́bọ ọmọ ẹ jẹ́ kódà ó pe rẹ̀ mùsùlùmí ni kì í ṣe mùsùlùmí torí lọ́lọ́run ti sọ fún apó ti gbé jáde kó nù ẹ̀sìn sọkọ́nà balẹ̀ kọ́lá kó ṣàánú wa wa alaikum salam tarakatu náà láti ṣáìn náà aláma mi àtẹ̀yìn náà ok ẹ̀sìn gan jazakumullahu khairan
so tó bá tún di ọjọ́ mẹ́jọ a máa tẹ̀síwájú. Àwa tí a bá fẹ́ máa pè wá ní ẹ̀yìn ètò ká máa pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 070106439 tàbí 09058422793. àwọn tí a jọ wà ní ilé agbára ní alẹ́ tòní tó jẹ́ ká máa gbóhùn wa ketekete Bukola Lawal, ẹni tó ń ka Al-Qur'ani fún wa àfáà Tirmidhi Abdulsalam, ẹni tó ń bá wa sọ̀rọ̀ àfáà Suleiman Ibrahim Abu Ibrahim ẹ̀sà òkè. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikumus salam wa rahmatullahi wa barakatuhu.